kí yín kú dédé àsìkò yìí orúkọ mi ni Bímpé Àmọ̀kẹ́ Akíntúndé tí gbogbo èèyàn mọ̀ sí Wasila Coded. Right about now it's about to be a movie, like real movie. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín nípa sinimá ńlá ni Segilola láti ọwọ́ ìyá mi ìyá àlùbáríkà tó bá gbọ́ màmá tó ṣàtàṣàtà màmá FM Destiny náà ń pè bẹ́ẹ̀. Kí ni orúkọ sinimá tí à ń ṣò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí? Title ẹ̀ ni Segilola. Segilola sọ̀rọ̀ nípa culture, ìwà ọmọlúwàbí, ìwà tó yẹ kéèyàn máa wù láàrin àwùjọ àti nínú ilé àti ìṣe sí èèyàn pàápàá. Òun ni sinimá Segilola ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. Mo wá fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ kí àwọn ọmọ yín kàn wo sinimá Segilola nítorí wípé wọ́n máa kọ́ nípa àṣà, ìṣe àti ẹwà èdè tó ṣe kókó fún àwọn ọmọ wa láti kọ́ bí wọ́n ṣe ń dàgbà nínú ayé. Màmá tó ṣe sinimá yìí màmá mi ni wọ́n o, màmá FM Destiny. Tẹ́ bá tiẹ̀ wò mí dúdú ẹ mọ̀ bóyá àwọn náà bí mi gangan ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ní ṣé mọ́mì ni mọ́mì yín ni? Mọ́mì ni mọ́mì mi o, mọ́mì ni mọ́mì mi. Character tí mo play nínú movie yìí ni olórí. Tẹ́ bá ṣáà ti rí mi, ẹ máa ti rí Dànsákì, ẹ máa ti rí Dànsákì, ẹ máa ti rí Dànsákì ọba lára mi. Olórí ni mo ṣe nínú sinimá Segilola. Mi ò dẹ̀ lè wait kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé kẹ́ wo sinimá yìí nítorí pé ó kọ́ni lọ́gbọ́n, ó fúnni lóye, ẹ tún máa ní ìmọ̀ kún ìmọ̀. So guys, what you waiting on? Go to every cinema around you, go and watch Segilola the movie. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, bó ṣe máa jẹ́ nìyẹn nípa Segilola. Ìwọ náà lọ sí sinimá tó bá súnmọ́ ẹ jùlọ. Ó ti ń ṣò ní gbogbo sinimá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tẹ́ẹ̀kọ́ ń ṣalábàpàdé ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé. Ibí yìí la ti ń ṣe àtúpalẹ̀ àwọn sinimá Yorùbá fún wa. Yálà ìta ẹ̀ṣẹ̀ wò, èyí tó ṣe ń bọ̀ lọ́nà tàbí ìta àti wò tipẹ́tipẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Títí ìgbà míì tá ò tún fi pàdé, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.